Èmi Abíọ́dún Ọmọláwuyì mo tún fi àkókò yìí mo fi ń kí gbogbo wa pátápátá wípé ẹ tún kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta o. Mo kí gbogbo wa wípé a kú ìsinmi òní. Bákan náà òun mo kí wa wípé a káàbọ̀ sínú oṣù tuntun. Lágbára Ọlọ́run Olódùmarè, oṣù yìí yóò san wá sówó, yóò san wá sọ́mọ, yóò san wá sẹ́mi gígùn àtàìkú tí ṣe baálẹ̀ fọ́rọ̀. Ìwé tá à ń kà lọ́wọ́ òun ni ìwé tí àkọlé rẹ̀ ń jẹ́ Ẹ̀san. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín Abíọ́dún Ọmọláwuyì, òun náà ni mo kọ ìwé náà. Ibo la bá ìwé náà dé? Bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rí wípé Oyèdòkun ó ti lọ kọlu àwọn tí wọ́n ṣe ìkọlù sí Títílayọ̀. Níbi tó ti gbìyànjú àti gba Títílayọ̀ sílẹ̀ lọ́wọ́ wọn, Oyèdòkun ó fara gbọ́ta àbọn. Bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rántí pé Oyèdòkun ó ti dákú lọ gbọnagandan lẹ́yìn tó fara gbọ́ta àbọn tán. Ibi tá a bá ìtàn náà dénú. Ibi aroko tì sí ibẹ̀ náà là á fàbọ̀ sí. Ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú, mo ń fi àsìkò yìí mo fi ń rọ gbogbo wa pátá, ẹni tí ò bá ti subscribe sí YouTube channel mi, ẹ jọ̀ọ́ lórúkọ Ọlọ́run Olódùmarè ẹ bá mi subscribe báyìí. Yorùbá ní kárìn kápọ̀ yíyẹ òní yíyẹ ni. Bákan náà òní mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá, yìí gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe àti gbogbo ẹ̀yin tẹ́ ń wo àwọn fídíò mi ọlọ́kan òjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá torí wípé ọlá àbàtà ní mọ́dò sàn, ọlá bàbá òun ní mọ́mọ́ ń yan, ọlá yín náà òun là ń jẹ. Lágbára Ọlọ́run Olódùmarè, agara òní dá wa o, kò sì ní rẹ̀ wá. Ibi àparí sí ibẹ̀ náà ni ẹ jẹ́ ká ti máa tẹ̀síwájú. Àwọn àgùnbánirọ̀ ọkùnrin mẹ́rin mìíràn tí wọ́n wà ní ìsàlẹ̀ lọ́hùn-ún wọ́n sáré wọlé. Ìró ìbọn àti ariwo òun ni wọ́n gbọ́ tí wọ́n fi ń bọ̀ pẹ̀lú àdá lọ́wọ́ wọn. Bí wọ́n ti wọlé òun ni wọ́n bá Oyèdòkun nínú àgbàrá ẹ̀jẹ̀. Títílayọ̀ òun ló ń ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún wọn. Wọ́n pe Oyèdòkun títí Oyèdòkun ò gbọ́ mọ́. Ó jọ pé ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ó ti polówó. Ọ̀kan nínú àwọn ọkùnrin náà ó súnmọ́ Oyèdòkun. Ó fi ọwọ́ sí ibi mú Oyèdòkun. Ó tún fi ọwọ́ sí ibi ọrùn rẹ̀. Ó ní èémí sì kù lára Oyèdòkun. Ẹ jẹ́ kí a tètè kí a máa gbé e lọ sí ilé ìwòsàn báyìí. Ọ̀kan nínú wọn ní ilé ìwòsàn lóru yìí. Báwo la ṣe fẹ́ ṣe é tí àwọn ọlọ́dẹ tàbí àwọn agbófinró tí wọn ò fi ní mú wa? Ọ̀kan ẹlòmíràn tún ní ọlọ́pàá àti ọlọ́dẹ wèrè wo ló ń sọ? Ibo ni wọ́n wà nígbà tí àwọn tó wá ṣe ìkọlù yìí tí wọ́n fi kọjá? Ṣé bí gbogbo wa òun la sì gbọ́ nígbà tí ọkọ̀ wọn sí ní ìsàlẹ̀ lọ́hùn-ún? Ibo ni wọ́n wà tí wọn ò fi rí wọn mú? Ọ̀kan nínú wọn ní àsìkò tó yẹ kí a bá gba ọ̀rọ̀ bí ẹni gba igbá ọtí kọ́ la wà yìí o. Bí ejò bá sanni tí a ò tètè tọ́jú rẹ̀, ó lè pa onítọ̀hún. Ẹni tó sọ̀rọ̀ kẹ́yìn náà bẹ̀rẹ̀ ti Oyèdòkun. Ó sì ní kí àwọn tó kù kí wọn ó kún un lọ́wọ́. Àwọn mẹ́rin gbé Oyèdòkun. Bí wọ́n ti gbé Oyèdòkun, òun ni ọ̀kan nínú wọn sáré jáde lọ. Bí wọ́n ti ń gbé Oyèdòkun jáde, òun ni Títílayọ̀ ló sáré pààrọ̀ aṣọ tó sì sá tẹ̀lé wọn lẹ́yìn. Bí wọ́n ti dé ìta, òun ni iná ọkọ̀ kan tàn yàn lókèrè. Ó sì fi ọ̀kan kan ọ̀dọ̀ wọn sí ọ̀nà. Bí ọkọ̀ náà ti dé iwájú wọn, òun ló dúró. Ọkùnrin tó jáde lọ lẹ́ẹ̀kan ó sáré sọ̀kalẹ̀ nínú ọkọ̀. Ó sì kún àwọn tó kù lọ́wọ́ láti gbé Oyèdòkun wọnú ọkọ̀. Gbogbo wọn pọ̀ ara wọn mọ́nú ọkọ̀ náà. Ọkọ̀ náà síná. Ó sì ń bá aré burúkú lọ bí òkùnkùn ti kùn tó. Ọ̀nà dá páropáro. Bẹ́ẹ̀ ni ọkọ̀ tó gbé Oyèdòkun ló ń falẹ̀ ya lọ lójú pópó bíi pé táyà rẹ̀ ò kanlẹ̀ rárá. Ẹ̀mẹ́wàá òun ni wọ́n ń tan iná wojú Oyèdòkun nínú ọkọ̀. Ẹ̀jẹ̀ ti wẹ gbogbo ara rẹ̀ dódó. Lẹ́yìn nǹkan bí 20 ìṣẹ́jú tí ọkọ̀ wọn ti ń falẹ̀ ya lọ lójú pópó, òun ni wọ́n dédé rí tí iná àtẹ̀tàn kan tó ń tàn yánnayànna lójú pópó lọ́kànkán. Àyà gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní já. Ṣùgbọ́n ọ̀kan lára wọn tó wa ọkọ̀ náà kò mìkàn rárá. Èrò rẹ̀ ni pé bí kò bá jẹ́ àwọn ọlọ́dẹ, a sì jẹ́ àwọn ọlọ́pàá. Bí ó ti kù díẹ̀ kó kan àwọn tó ń tan iná náà, òun ló tan iná ìríran ọkọ̀ rẹ̀ tán. Iná tàn yàn, ó sì kó gbogbo agbègbè tán pátápátá. Iná náà mọ́lẹ̀ yòò bí ìtànṣán oòrùn. Kedere òun wọ́n sì ń rí gbogbo iwájú wọn. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló dín aré ọkọ̀ rẹ̀ kù. Ó kọjú sí àwọn tó kù nínú ọkọ̀ ó ní, ẹ mú àdá ọwọ́ yín gírígírí. Kì í ṣe láti jà tàbí láti lu agídí rárá. Ẹnikẹ́ni nínú yín kò sì gbọdọ̀ ṣojo. Pàápàá ìwọ Títílayọ̀. Àsìkò ọjọ́ kọ́ ni a wà yìí bí ẹ ò bá fẹ́ ọ̀ràn. Àwọn olè òun ló wà ní iwájú yìí. Bí ẹ bá ti lè ṣe gbogbo ohun tí mo kà sílẹ̀ yìí,
kò ní sí ewu rárá. Ẹ fi èyí tó kù ẹ fi dá mi. Gbogbo wọn tún àdá ọwọ́ wọn mú gírígírí. Ẹni tó ń wa ọkọ̀ náà tó ṣẹ̀ṣẹ̀ bá wọn sọ̀rọ̀ tán pé kí wọ́n fi èyí tó kù dáhùn, ó bẹ̀rẹ̀ sí ní bọ́ aṣọ tó wọ̀ sọ́rùn. Bó ti ń bọ́ náà ló ń wa ọkọ̀ lọ, kò dúró rárá. A rí ọkọ̀ nìkan, òun ló dínkù díẹ̀. Bí ó ti bọ́ aṣọ náà tán, òun ló fún ọ̀kan lára àwọn méjì tí wọ́n jọ jókòó ní iwájú ọkọ̀ kí ó bá ń fi yí ẹ̀jẹ̀ Oyèdòkun. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni wọ́n fi aṣọ náà yí ẹ̀jẹ̀ Oyèdòkun. Ó gba aṣọ náà padà, ó sì wé e mọ́ ọrùn. Lẹ́yìn tó wé aṣọ náà mọ́ ọrùn tán, ó tẹ iná ọkọ̀ kanlẹ̀. Bí ó ti kù díẹ̀ kó kàn wọ́n lórí pé àwọn méjèèje tí wọ́n wà lọ́nà náà ló gbé ìbọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni wọ́n sì tún dé ọ̀nà pa. Bí wọ́n ti kàn wọ́n, òun ló tẹ bíréèkì ọkọ̀ lójijì. Kí àwọn olè náà tó yí ọkọ̀ náà po, òun ni ọkùnrin tó wa ọkọ̀ náà ló ti sáré sọ̀kalẹ̀ nínú ọkọ̀ fúnra rẹ̀ tó sì sá lọ sí iwájú ọkọ̀ níbi tí iná ọkọ̀ ti tàn sí, kí àwọn olè náà kí wọ́n lè rí i dáadáa. Bí àwọn olè náà ti rí i, òní méjì nínú wọn ti gbé ìbọn sí i lórí, tí àwọn tó kù sì yí ọkọ̀ wọn ká. Ọkùnrin náà yára pariwo pé awo, òun ló rí awo o. Bí awo bá sì pa awo, ilẹ̀ ló dà. Ògún ò ní fi ẹ̀jẹ̀ gbogbo wa wẹ̀ o. A lọ ródán kan ní o, ó sì fẹ́ bu wá lọ́wọ́. Ọ̀kan nínú wa òun ló fara gbọta ìbọn, ó sì ń kú lọ báyìí. A fẹ́ tètè gbé e lọ sí ibi tí yóò ti gba ìtọ́jú ni. Ìgbà tí àwọn méjì tó gbé ìbọn sí lórí gbọ́ ohun tó wí tí wọ́n sì tún rí ẹ̀jẹ̀ ní gbogbo ara rẹ̀, wọ́n wojú ara wọn. Ọ̀kan nínú wọn ó lọ yọjú wo inú ọkọ̀, ó sì rí tí ẹ̀jẹ̀ wẹ Oyèdòkun láti òkè délẹ̀. Bẹ́ẹ̀ ló tún rí àdá lọ́wọ́ àwọn tó kù. Ó padà sí ọ̀dọ̀ èyí tó wà ní iwájú ọkọ̀, ó fi ẹnu kò ó létí, ó sì sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ sí i létí. Èyí tí wọ́n sọ̀rọ̀ sí létí náà wo ọkùnrin tó wa ọkọ̀ náà títí. Ó pẹ̀yìn dà, ó sì lọ kó gbogbo igi tí wọ́n kó dí ojú ọ̀nà kúrò. Lẹ́yìn náà ni wọ́n ní kí ọkùnrin náà kó wọ inú ọkọ̀ padà pé kí wọ́n kọjá. Ọkùnrin náà wọ inú ọkọ̀ padà, ó síná, wọ́n sì ń pa fẹ́ẹ́ lọ lójú pópó pẹ̀lú àárẹ̀ burúkú. Ọkọ̀ wọn páàkì ní iwájú ilé ìwòsàn kan báyìí. Wọ́n gbé Oyèdòkun wọnú ilé ìwòsàn náà lọ dìgbàdìgbà. Dókítà sì lérí pé òun ò ní gba Oyèdòkun tọ́jú àfi bí wọ́n bá lọ gba ìwé àṣẹ wá láti ọwọ́ àwọn ọlọ́pàá. Wọ́n bẹ dókítà títí, ó fà á kékọ́rí, ó ní kí wọ́n máa gbé Oyèdòkun lọ ni. Dókítà náà fi wọ́n sí orí ìdúró, ó sì gba ọ́fíìsì rẹ̀ lọ. Ìbànújẹ́ bá gbogbo wọn. Wọ́n doríkodò bí ẹyẹ àdán. Ohun tí wọ́n tún lè ṣe kò yé wọn mọ́. Ẹni tó wa ọkọ̀ nínú wọn, ó kúrò láàrin wọn, ó sì wọnú ilé lọ bá dókítà. Ọlọ́run nìkan òun ló mọ ohun tó bá dókítà sọ. Láàrin ìṣẹ́jú mẹ́wàá tó ti wọlé ti dókítà, òun àti dókítà tún jáde padà, tí dókítà sì pe àwọn nọ́ọ̀sì méjì pé kí wọ́n gbé Oyèdòkun wọnú yàrá tí wọ́n ti ń ṣe iṣẹ́ abẹ pàjáwìrì lọ. Wọ́n gbé Oyèdòkun wọnú ilé lọ. Dókítà náà sì lọ pààrọ̀ aṣọ. Lẹ́yìn nǹkan bí ìṣẹ́jú márùn-ún, òun ni dókítà náà tún jáde padà tó sì wọ ibi tí wọ́n gbé Oyèdòkun wọ̀ lọ. Gbogbo àwọn àgùnbánirọ̀ tó gbé Oyèdòkun wá sí ilé ìwòsàn òun ló doríkodò ní ibi tí wọ́n wà bí ọ̀pẹ tí iná mú. Ọ̀rọ̀ náà ó dọ̀rọ̀ àdúrà po. Òmíràn nínú wọn á dìde, a fi ọwọ́ mú ìbàrá ìdí, á rìn lọ sókè sódò. Bó bá tún yá, a tún padà sórí ìjòkó. Gbogbo wọn ló sì mí ìmí ẹ̀dùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Lẹ́yìn nǹkan bí 40 ìṣẹ́jú tí wọ́n ti dé ibẹ̀, òní gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní wo ẹnu ọ̀nà yàrá tí wọ́n gbé Oyèdòkun wọ̀ róróró. Ìgbà tó pé ìṣẹ́jú 45 gééré tí wọ́n ti gbé Oyèdòkun wọ yàrá náà, òní ilẹ̀kùn yàrá náà ṣí pìrí. Dókítà sì ń jáde bọ̀, ṣùgbọ́n ojú rẹ̀ ò fanimọ́ra rárá. Àyà gbogbo wọn ló ń lù kìkìkì. Wọ́n sì dà gìrì lọ pàdé dókítà. Ọ̀kan nínú wọn ní, báwo ni o dókítà? Dókítà ní, adúpẹ́, Ọlọ́run ti ń gbàkóso. Ọ̀nà méjì òní ìbá ti bà á. Ọ̀kan bá a níbi èjìká, a sì dúpẹ́ pé kò fọ́ léegun. Èkejì tó bá a ní ibi ikùn òun ló mú ìnira díẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n a ti dúpẹ́ pé ara rẹ̀ ti ń balẹ̀ báyìí. Ṣùgbọ́n ó ní láti sùn dáadáa. N ò sì fẹ́ kí ẹnikẹ́ni kó dì í lọ́wọ́. Dókítà kúrò ní iwájú wọn, ó sì wọnú ọ́fíìsì rẹ̀ lọ. Gbogbo wọn ń wojú ara wọn. Ọkàn Títílayọ̀ bàjẹ́ púpọ̀. Adéoyè tó wa ọkọ̀ wá sí ilé ìwòsàn, ó súnmọ́ Títílayọ̀, ó sì fi ọwọ́ kó o mára láti lè pẹ̀tù sí i lọ́kàn pé kò ní sí ewu.
aago 6 òwúrọ̀ ọjọ́ kejì òní Adéoyè tó wa ọkọ̀ lálẹ́ àná ló ti pe Túndé àti Débọ̀ pé àwọn ní láti tètè lọ sí àgọ́ ọlọ́pàá kí àwọn sì tún lọ fi ìṣẹ̀lẹ̀ náà tó aṣojú àjọ àgùnbánirọ̀ agbègbè náà létí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta bọ́ sínú ọkọ̀ síná wọ́n sì jáde lọ kúrò nínú ọgbà ilé ìwòsàn náà. Kò pẹ́ púpọ̀ tí wọ́n lọ tán òní dókítà tún jáde padà tó sì sọ fún gbogbo wọn pé kí wọ́n máa lọ sí ibùgbé wọn pé wọ́n lè padà wá wò ó tí ó bá di ọwọ́ ọ̀sán. Gbogbo wọn fẹ́ máa jáde lọ ṣùgbọ́n Títílayọ̀ ò tẹ̀lé wọn. Ẹkún òun ló ń sun bí ọmọ tuntun. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pẹ̀tù sí nínú pé kó tẹ̀lé àwọn kó wá lọ wẹ̀ kí àwọn tó padà wá. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ àti àrọwà Títílayọ̀ padà tẹ̀lé wọn jáde lọ. Aago 10 òwúrọ̀ kọjá 20 ìṣẹ́jú òní gbogbo agbègbè ilé ìwòsàn náà ti kún fọ́fọ́ fún àwọn àgùnbánirọ̀. Ibẹ̀ fẹ́rẹ̀ má gbẹ̀sẹ̀ rárá. Àwọn díẹ̀ nínú wọn pẹ̀lú àwọn aṣojú àjọ àgùnbánirọ̀ wọ́n ti wọnú ilé lọ láti lọ wo Oyèdòkun. Gbogbo àwọn àgùnbánirọ̀ tó wà ní ìta òun ló ń dúró ní méjì méjì mẹ́ta mẹ́ta tí gbogbo wọn sì ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ òní ọkọ̀ àwọn agbófinró mẹ́ta kan yọ lókèrè pẹ̀lú ọkọ̀ Adéoyè. Bí wọ́n ti wọnú ọgbà ilé ìwòsàn náà òní wọ́n páàkì tí àwọn ọlọ́pàá tí kò dín ní 10 tí wọ́n sì sọ̀ nínú ọkọ̀ náà. Ọ̀gá wọn pátápátá àti àwọn méjì mìíràn wọ́n wọnú ilé lọ. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí wọ́n ti wọ inú ilé lọ òní gbogbo wọn tún jáde padà. Aṣojú àwọn àjọ àgùnbánirọ̀ kan ó sì pe gbogbo àwọn àgùnbánirọ̀ tó wà ní ibẹ̀ pé àwọn ọlọ́pàá náà fẹ́ bá wọn ní gbólóhùn. Lẹ́yìn tí gbogbo wọn péjọ tán wọ́n bẹ̀rẹ̀ sí ní bá àwọn àgùnbánirọ̀ náà sọ̀rọ̀. Wọ́n ṣe ìlérí pé àwọn yóò mú àwọn tó ṣiṣẹ́ ibi náà láìpẹ́. Bákan náà òní wọ́n ṣèlérí ètò ààbò tó nípọn fún àwọn àgùnbánirọ̀ náà. Lẹ́yìn tí ọ̀gá ọlọ́pàá náà sọ̀rọ̀ tán ó sọ̀kalẹ̀ àwọn tó kù rẹ̀ sì tẹ̀lé lọ sí ìdí ọkọ̀ wọn. Ọkọ̀ wọn wọ́n sì kúrò ní ibẹ̀ ní tiwọn. Ẹni tó jẹ́ olórí fún àwọn aṣojú àjọ àgùnbánirọ̀ ní agbègbè náà bá àwọn àgùnbánirọ̀ sọ̀rọ̀. Ó sì rọ̀ wọ́n pé kí wọ́n má fòyà rárá nítorí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní ètò tí ń lọ lábẹ́lẹ̀ láti lè tètè mú àwọn tó ṣiṣẹ́ ibi náà kí ó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn mìíràn tí wọ́n tún lè máa gbèrò láti tún hu irú ìwà ibi bẹ́ẹ̀. Lẹ́yìn tó bá gbogbo wọn sọ̀rọ̀ tán ó rọ̀ wọ́n pé kí kó wá padà sí ilé rẹ̀. Ó ní ìtọ́jú Oyèdòkun ó ti wà lọ́rùn ìjọba àti pé gbogbo ipá òní àwọn yóò sà láti dóòlà ẹ̀mí Oyèdòkun. Ẹni tó gbẹnusọ fún àwọn àgùnbánirọ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ̀. Ó sì bá gbogbo àwọn àgùnbánirọ̀ ẹgbẹ́ rẹ̀ ṣe ìpàdé ìdákọ́ńkọ́ fún nǹkan bíi ìṣẹ́jú 10 kí gbogbo wọn kí wọn ó tó tún túká. Ní ibùgbé àwọn àgùnbánirọ̀ kan báyìí Adéoyè àti Mákindé sọ̀kalẹ̀ ní inú ọkọ̀ ní iwájú ilé wọn. Àwọn méjèèjì ṣẹ̀ṣẹ̀ dé láti ilé ìwòsàn tí wọ́n ti lọ wo Oyèdòkun ni. Bí wọ́n ti sọ̀kalẹ̀ tí wọ́n pa ilẹ̀kùn ọkọ̀ dé Adéoyè àti Mákindé wọn ò wulẹ̀ wọ inú ilé lọ rárá. Àwọn méjèèjì wọ́n jókòó lórí àga tó wà ní ìta. Adéoyè yọ búrẹ́dì àti àkàrà tó wà ní inú ọ̀rá tó fà lọ́wọ́. Ó yọ omi inú ike kan báyìí jáde. Ó fi díẹ̀ fọ ọwọ́ nínú omi náà. Ó sì bẹ̀rẹ̀ sí ní jẹ búrẹ́dì àti àkàrà rẹ̀ lọ. Mákindé náà yọ tirẹ̀. Àwọn méjèèjì sì jọ ń jẹun. Mákindé ní Adéoyè o, ǹjẹ́ o mọ̀ pé ọkàn mi ò balẹ̀ mọ́ àfi ìgbà tí ọ̀gá ọlọ́pàá yẹn tó ṣe ìlérí pé àwọn yóò rí dájú wípé àwọn fi àwọn tó ṣiṣẹ́ ibi náà jófin, àwọn yóò sì pèsè ètò ààbò tó péye fún gbogbo wa. Adéoyè dáwọ́ dúró díẹ̀. Ó wo Mákindé lọ sàkún. Ó ní ìyẹn náà tó fini lọ́kàn balẹ̀. Di ọ̀la ńkọ́? Ṣé àfẹ́sọ́nà mi? Bẹ́ẹ̀ ni. Ṣé bí o mọ̀ pé ìlú Ìbàdàn ló ti ń ṣe àgùnbánirọ̀ ní tirẹ̀? Adéoyè ní mo mọ̀ mo kàn fẹ́ gbà ọ́ ní ìyànjú ni pé kó o má jẹ́ kó wá ọ wá sílẹ̀ yìí títí tí ọdún kan tí o fẹ́ lò nílẹ̀ yìí tí yóò fi pé. Mákindé gbé ọwọ́ àkàrà àti búrẹ́dì tó ń gbé lọ sẹ́nu tẹ́lẹ̀ wá sílẹ̀ padà. Ó wo Adéoyè títí ó ní nítorí kíni. Adéoyè ní nítorí wípé gbogbo ìlérí tí àwọn agbófinró wọ̀nyẹn ṣe ní ilé ìwòsàn tí o ní ó fi ọlọ́kàn balẹ̀ yẹn ìlérí asán òun ni. Ìlérí asán bíi ti báwo? Ilé ìwòsàn tí wọ́n ti ṣe ìlérí náà fún ẹ̀yin òpè bíi tiwọn òun náà ló parí sí. Ó dá mi lójú tó àdá pé kí ọdún kan wa kó tó pé nílẹ̀ yìí àwọn àgùnbánirọ̀ tí wọn yóò ti fi ipá bá lò pọ̀ kò ní dín ní 10. Ṣé o sì mọ̀ pé
Déọlá rẹwà dáadáa, ọmọ pupa bí edé sì tún ni. Bí ó bá lè wá ọ wá pẹ́rẹ́, a jẹ́ pé àkókò ẹ òun ló fi ogbe ara rẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀. Mákindé wo gbogbo agbègbè yíká bóyá ẹnìkan lè wà nítòsí tó ń gbọ́ ohun tí wọ́n ń wí. Lẹ́yìn tó rí pé kò sí ẹnìkankan nítòsí, ó kọjú sí Adéoyè padà. Adéoyè tilẹ̀ wojú rẹ̀ rárá. Búrẹ́dì àti àkàrà tó ń jẹ òun ló gbájúmọ́. Mákindé ní, Adéoyè, irú ìsọkúsọ wo ló ń sọ ná? Ó jẹ́ sọ ẹnu ẹ kí àwọn ènìyàn má lọ máa fúnra sí ọ. Àlejò tó wọ̀lú tó ń tọ́ka sí orí aṣẹ́wó, ó tọ́ kí wọ́n fúnra sírú àlejò bẹ́ẹ̀. Adéoyè ní, ṣé o mọ̀ wípé ọmọ ìgboro ni mí? Kò sí ibi tí ojú ológìnní mi ò tó. Ọdọọdún òní wọ́n ń fipá bá àwọn àgùnbánirọ̀ tó jẹ́ obìnrin lò pọ̀ nílẹ̀ yìí. Ó kéré tán wọ́n ń fipá bá obìnrin mẹ́ẹ̀ẹ́dógún lò pọ̀ lágídí lọ́dọọdún. Wọ́n máa ń fi ọwọ́ paná ọ̀rọ̀ náà mọ́lẹ̀ ni, nítorí pé bí òkìkí àwọn ìṣẹ̀lẹ̀ náà bá ti lè kàn àwọn àgùnbánirọ̀, wọn ò ní wá sílẹ̀ yìí mọ́. Bẹ́ẹ̀ ni kò sí àkọsílẹ̀ kankan pé wọ́n mú ẹyọ ẹnìkan nínú àwọn tó ń ṣiṣẹ́ ibi náà rí. Ìdí nìyí tí mo fi ń kìlọ̀ fún ọ pé kí o má gba àwọn agbófinró wọ̀nyẹn gbọ́. Kó wá òní kó múra ti jà fún ara rẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, àjálù rẹ̀ míì sì tún ń bọ̀. Mo tilẹ̀ gbóríyìn fún Oyèdòkun fún iṣẹ́ akọni tó ṣe. Bí ó tilẹ̀ bá ìṣẹ̀lẹ̀ yìí lọ, ìtàn ò ní gbàgbé rẹ̀ láéláé. Bí kò bá sí tirẹ̀ ni, Ọlọ́run ló mọ ipò títí tí la Yorùbá wà báyìí. Ṣé ohun tí ò ń gbìyànjú àti sọ ni pé àwọn wọ̀nyẹn wọ́n sì tún lè padà wá? Mo lérò pé o kó òwú sínú etí. N ò gbìyànjú àti sọ. Mò ń fi dá ọ lójú ni pé kí a múra dáadáa, nítorí pé wọ́n sì ń bọ̀ wá bẹ̀ wá wò pẹ̀lú ọwọ́ agbára. Ají edé jẹ kì í jẹ ẹyọ kan mọ̀. Ohun tó dá mi lójú ni pé èyíkéyìí nínú wọn tó bá wọ ibi tí a wà yìí wá, ó sì ilé wọ̀ lọ́jọ́ náà. Àfi bí wọn ò bá sí nílé, orí àgbàre ó sàn ju ojú àgbàre lọ. Àwọn tó kù òun ni kí wọn ó múra gírí. Mákindé ní, èmi ò rò pé wọ́n lè gbìyànjú àti tún padà wá ní ọdún yìí mọ́. Ṣebí gbogbo wa òun la mọ̀ pé Oyèdòkun yìnbọn fún ọ̀kan nínú wọn, ó sì tún sá ọ̀kan ládàá. Ẹ̀rù yóò máa bà àwọn náà láti tún padà wá. Adéoyè wojú Mákindé, ó ba ẹnu jẹ́, ó fi ẹ̀yìn tì sórí àga tó jókòó lé, ó ṣí ike omi tó wà lọ́wọ́ rẹ̀, ó sì da omi díẹ̀ sí ọ̀nà ọ̀fun gọ́gọ́gọ́. Ó wú àga mìíràn sí iwájú, ó sì ka ẹsẹ̀ méjèèjì lé. Mákindé ní, ó fèsì ní. Adéoyè ní, ẹ ṣáà jẹ́ ká sọ fún àwọn tó kù pé kí àwọn náà kí wọ́n múra. Mákindé ní, gbọ́ná, ibo ni Oyèdòkun ti rí ìbọn tó yìn fún ọ̀kan lára àwọn afipábánilòpọ̀ náà? Adéoyè wojú Mákindé, ó dijú mọ́ rí pé ó ti sùn. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló yé Mákindé pé Adéoyè fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà mọ́. Ó dìde níwájú Adéoyè, ó sì wọ inú ilé lọ ní tirẹ̀. Báyìí òun ni orí kejì ìwé ìtàn Ẹ̀san òun ló parí. Orí kẹta òun la ó ti máa tẹ̀síwájú báyìí. Àkọlé wo ló ń bẹ ń bẹ? Ológìnní tàjòdé. Ta ló ológìnní tó tàjòdé? Ẹ máa bá mi ká lọ. Ó ti tó ọjọ́ mẹ́ta tí mo ro múbọ̀ tí ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Oyèdòkun tí kò lọ. Ọkàn rẹ̀ ò balẹ̀ mọ́ rárá, nítorí wípé Oyèdòkun ò ṣe bẹ́ẹ̀ rí láti ọdún tí wọ́n ti mọ ara wọn. Mo ro múbọ̀ ń fi ọkàn gbàdúrà pé kí Ọlọ́run kó má jẹ́ kí aburú kí ó ṣẹlẹ̀ sí Oyèdòkun. Ìyá mo ro múbọ̀ wọlé bá níbi tó ti ń dásọ̀ pé kí ló wá lè ṣẹlẹ̀ sí Oyèdòkun. Ìyá rẹ̀ béèrè ohun tó ṣe é tó fi ń dásọ̀ bí ẹlẹ́gbẹ́ ọmọ. Mo ro múbọ̀ ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún ìyá rẹ̀. Ìyá rẹ̀ náà sì ṣe àdúrà pé kò ní sí aburú. Ìyá rẹ̀ ní, ṣé kò wá sí ẹlòmíràn ní ibi tí Oyèdòkun wà tí ó lè pè láti lè mọ ohun tí ó ṣẹlẹ̀ tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kò fi lọ ni? Mo ro múbọ̀ dákẹ́ lọ díẹ̀, ó ní, ó mà fún mi ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan lára àwọn tí wọ́n jọ ń ṣe àgùnbánirọ̀ ní ibẹ̀. Àwọn tí wọ́n jọ ń ṣe àgùnbánirọ̀ ní ibì kan náà láìpẹ́ yìí tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ bàjẹ́, tí mo máa ń pè é sí. Ǹjẹ́ Adéoyè kọ́ ni ẹni náà ń jẹ́? Ẹ jẹ́ kí n wá bóyá ó sì wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mo ro múbọ̀ rẹ̀ sí ní yẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ wò. Kò pẹ́ púpọ̀ tó fi rí òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Adéoyè. Ó ní, mo ti rí màámi. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló pe Adéoyè. Adéoyè wà ní ibi tó ti ń fọ aṣọ lọ́wọ́ ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ dún. Ó kọjú sí Mákindé tí wọ́n jọ ń fọṣọ. Ó ní, Mákindé, wàhálà ti wà o. Mákindé ní, wàhálà èwo tún ni?
mo ró mú bọ̀ àfẹ́sọ́nà Oyèdòkun òun ló ń pè mí yìí. Mákindé ju aṣọ tó ń fọ̀ lọ́wọ́ sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ní láti jẹ́ pé ó ti ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Oyèdòkun kò lọ nìyẹn o. Adéoyè ní bẹ́ẹ̀ ni. Kí ni a wá fẹ́ sọ fún un báyìí? Adéoyè ní Ọlọ́run yóò kọ́ wa màá ṣe. Adéoyè gbé ìpè náà. Ó ní ẹ̀ló mo ró mú bọ̀. Mo ró mú bọ̀ ní ẹ mà kú ọjọ́ mẹ́ta o. Àwa nìyẹn o. Ẹ kú àìrí ni àìbéèrè ẹni. Adéoyè ní òkè yín òní kò jẹ́ ká rí tọ̀hún. Mo ró mú bọ̀ ní òwe tí a ò gbúdọ̀ pa nílé àná mà nìyẹn. Adéoyè ní ilé àná kọ́ ni mo wà báyìí, mo sì ń sìn rúùlù lọ́wọ́lọ́wọ́ ni. Àwọn méjèèjì bú sí ẹ̀rín. Mo ró mú bọ̀ ní báwo ni ṣé ẹ̀ ń gbádùn ibi tí ẹ ti ń sin ilẹ̀ baba yín? Adéoyè ní nípa ìfẹ́ olùgbàlà à ń tì lọ díẹ̀díẹ̀, kò sí ìgbádùn kankan bí a bá fẹ́ tan ara wa lókù. Kí ìjọba kúkú máa ṣírò owó tí wọ́n fẹ́ fún wa lọ́dún, kí wọ́n máa kó fún kó wá lẹ́yìn tí a bá ti kúrò ní ibùdó ìdánilẹ́kọ̀ọ́, kí kó wá lọ fi ṣe ohun tó bá wù ú. Wàhálà yìí ti pọ̀ ju ọjàre. Bẹ́ẹ̀ ewu tó tún wà níbi kí wọ́n máa gbé wa lọ ọ̀nà jíjìn yìí kò kéré rárá. Mo ró mú bọ̀ ní kò kúkú sí irọ́ níbẹ̀. Ọlọ́run nìkan òun ló mọ iye àgùnbánirọ̀ tó ń pàdánù ẹ̀mí wọn nínú ọdún lórí pé wọ́n lọ sin ilẹ̀ baba wọn. Ọlọ́run yóò kúkú máa ṣàánú wa. Adéoyè ní àmín o. Ẹ jọ̀wọ́, ó ti tó ọjọ́ mẹ́ta kan tí mo ti ń gbìyànjú láti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Oyèdòkun kò lọ rárá. Bẹ́ẹ̀ ni òun náà ò pè mí. Bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Adéoyè ní àlàáfíà ni Oyèdòkun wà. Ó ní àwọn ìpèníjà kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí kò tilẹ̀ jẹ́ kó ráàyè rárá. Gbogbo wa náà òun sì ni ọ̀rọ̀ náà kàn. Ohun tó wá jẹ́ olúborí rẹ̀ ni pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ó tún ti sọnù. Ìdí nìyẹn o. N ó jíṣẹ́ fún un bí mo bá ti rí i. Kò burú, ẹ ṣé mo dúpẹ́. Mo tilẹ̀ tún fẹ́ sọ fún un pé ọ̀la òní mò ń bọ̀ wá sí ibẹ̀ yẹn náà. Ọ̀la wá sí ibí? Bẹ́ẹ̀ ni, ibẹ̀ yẹn ni mo ti ń bọ̀ wá parí àgùnbánirọ̀ mi. Ní ibi tí a wà yìí, bẹ́ẹ̀ ni, ṣé kò sí nǹkan o? Adéoyè ní kò sí nǹkan kan. Ìdí tí mo fi ní láti kọ́kọ́ bá a sọ̀rọ̀ gan-an ni pé ó sọ fún mi pé òun yóò wá mú mi ní ìdí ọkọ̀ tí mo bá ti dé nítorí pé n ò mọ ọ̀dọ̀ rẹ̀. Ìyẹn kì í ṣe ìṣòro. Bí o bá ti sọ̀kalẹ̀ ní ibùdókọ̀ kí o pè mí, n ó wá gbé ọ. Ẹ ṣé mo dúpẹ́ o. Bí mo bá ti dé, n ó pè yín. Kò burú, a ó máa retí rẹ lọ́la. Mo ró mú bọ̀ já ìpè náà. Adéoyè kọjú sí Mákindé. Ó ní ọ̀rẹ́ wa, ọ̀rọ̀ náà ń rúgbó bọ̀ báyìí. Mákindé ní kí ni a fẹ́ ṣe báyìí? Oyèdòkun òní ò tí ì jẹ́ ara ayé tí ó sì jẹ́ èrò ọ̀run yìí. Adéoyè ní Ọlọ́run yóò kọ́ wa mọ̀ ṣe gẹ́gẹ́ bí mo ti wí. Ìgbà tí yóò fi dé, a ó ti mọ bí a ó ṣe gbé ọ̀rọ̀ náà kalẹ̀ fún un. Aago 12 kọjá ìṣẹ́jú díẹ̀ ní ọ̀sán ọjọ́ kejì, òun ni mo ró mú bọ̀ ti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Adéoyè pé òun ti súnmọ́ tòsí. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni Adéoyè bọ́ sí balùwẹ̀ tó sì lọ bomi sára. Bí ó ti wẹ̀ tán, òun ló pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Mákindé tó sì béèrè bóyá Mákindé ti múra tán. Mákindé fún un lésì pé òun ti múra tán. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òun ni Adéoyè mú kọ́kọ́rọ́ ọkọ̀ tó sì jáde lọ. Bí Adéoyè ti ń jáde lọ, òun ló yà ní ẹnu ọ̀nà Mákindé. Bí ó ti kan ilẹ̀kùn, òun ni Mákindé náà jáde sí i. Ó ní ṣé ó ti yá ni? Bẹ́ẹ̀ ni, bí a bá lọ báyìí, ìgbà tí a ó bá fi dé ibùdókọ̀, a ó ṣe déédéé ara wa ni. Nítorí kò ní dáa kó máa ṣọ́ wa. Ẹni tó ń bọ̀ láti ọ̀nà jíjìn yóò ti rẹ̀ ẹ́. Òpùrọ́, ìyẹn dáa bẹ́ẹ̀. Jẹ́ kí n mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mò ń bọ̀ ná. Mákindé padà sínú ilé, kò sì pẹ́ púpọ̀ tó tún fi jáde padà. Àwọn méjèèjì wọ́n sì jọ jáde lọ. Ọkọ̀ Adéoyè dúró níwájú ilé ìwòsàn tí Oyèdòkun ti ń gba ìtọ́jú. Adéoyè, Mákindé àti mo ró mú bọ̀ wọ́n sọ̀kalẹ̀ ní inú ọkọ̀. Ojú mo ró mú bọ̀ pọ́n kankan lágbárí rẹ̀ bí ẹ̀yìn iná alágbẹ̀dẹ. Bẹ́ẹ̀ ló ń sunkún símú bó ti ń sọ̀kalẹ̀. Dájúdájú wọ́n ti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ sí Oyèdòkun fún un lọ́nà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wọ inú ilé lọ. Bí wọ́n ti ń wo yàrá tí wọ́n gbé Oyèdòkun sí ní ọ̀kánkán, òun ni nọ́ọ̀sì kan sáré jáde láti yàrá tí Oyèdòkun wà tó sì ń pariwo dókítà, dókítà. Àyà wọn já. Dókítà sáré jáde láti ọ́fíìsì rẹ̀. Ó sì sátẹ̀lé nọ́ọ̀sì náà wọnú ibi tí Oyèdòkun wà lọ.
Adéoyè kọjú sí Mákindé, ó ní kí òun àti Moròmúbọ̀ kí wọ́n dúró de òun sí ibi tí wọ́n wà, ó sì fi orí lé ẹnu ọ̀nà yàrá tí Oyèdòkun wà. Bí ó ti kù díẹ̀ kó wọ ibẹ̀, òun lórí tí àwọn nọ́ọ̀sì méjì kan ti òkú kan jáde bọ̀ láti inú yàrá náà tí wọ́n da aṣọ bò ó ní gbogbo ara. Ó kọ́kọ́ káraró díẹ̀ náà, ó bojú wẹ̀yìn láti wo Moròmúbọ̀ àti Mákindé. Bí Mákindé ti rí òkú tí wọ́n ń tì jáde, ọkàn rẹ̀ bàjẹ́ gidigidi. Ó sáré pe àkíyèsí Moròmúbọ̀ sí nǹkan mìíràn kó má bàa rí ohun tó ṣẹlẹ̀. Adéoyè sáré sí òkú náà láti ṣí aṣọ ojú rẹ̀ kúrò, ṣùgbọ́n àwọn nọ́ọ̀sì ò gbà fún un rárá. Wọ́n ń ti òkú náà lọ sí yàrá mìíràn. Adéoyè fi ẹ̀yìn tì sí ara ògiri, ó sì bẹ̀rẹ̀ sí ní bomi lójú bí egbére. Mákindé tún wo ibi tí Adéoyè wà, ó sì rí bí Adéoyè ti ń bara jẹ́ tó. Òun náà ò lè pa máramá rárá. Ó bẹ̀rẹ̀ sí ní sọkún àsunsínú. Moròmúbọ̀ fẹ́ fúnra, ṣùgbọ́n Mákindé tètè kojú sí ẹ̀gbẹ́, ó sì ń fi ọgbọ́n ti Moròmúbọ̀ jáde lọ. Dókítà jáde, ó sì rí tí ojú Adéoyè tó pọ́n kankan. Ó ní, ṣé kò sí, ọ̀gbẹ́ni Adéoyè? Adéoyè wojú dókítà, ó sì rọra na ọwọ́ sí àwọn nọ́ọ̀sì tó ń ti òkú wọnú yàrá mìíràn lọ. Dókítà ní, ṣé kìí ṣe wípé ẹ rò pé òkú Oyèdòkun òní wọ́n ń tì jáde lọ? Eléyìí kìí ṣe Oyèdòkun o. Òkú tí wọ́n ń tì jáde lọ yẹn, ó ní ìjàmbá ọkọ̀ lálẹ́ àná ni. A sì du ẹ̀mí rẹ̀ títí, ṣùgbọ́n ògiri rẹ̀ tó fẹ́ wó kò gbọ́ pípadì tì lẹ́yìn. Ẹlẹ́mìí padà gbà á. Adéoyè ó sì wà nínú ilé ní tirẹ̀ o. Bí Mákindé ti gbọ́ ohun tí dókítà wí, òun ló dúró sí i. Ó yí ojú padà lẹ́sẹ̀kẹsẹ̀, ó fa Moròmúbọ̀ lọ́wọ́. Àwọn méjèèjì wọ́n sì rìn padà lọ sí ọ̀nà ibi tí dókítà àti Adéoyè wà. Adéoyè saragírí lẹ́sẹ̀kẹsẹ̀, ó nu ojú nù, ó ní, ṣé wípé kìí ṣe Oyèdòkun òní wọ́n ti kọjá? Bẹ́ẹ̀ ni, Oyèdòkun sì ń ṣẹ̀mí, bí ó tilẹ̀ jẹ́ pé láti ìgbà tí ẹ ti gbé e wá kò tí ì lajú tàbí bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Síbẹ̀ ẹ̀mí rẹ̀ ò tí ì bọ́. Adéoyè rẹ́rìn-ín, ó ní, ẹ ṣeun dókítà. Mákindé àti Moròmúbọ̀ dé ọ̀dọ̀ wọn. Wọ́n kí dókítà, òun náà sì dá wọn lóhùn dáadáa. Gbogbo wọ́n sì wọlé lọ bá Oyèdòkun. Oyèdòkun náà gbalaja kalẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n bẹ́ kalẹ̀ lọ́nà oko. Kò mira, bẹ́ẹ̀ ni kò lè la ojú. Bó ṣe ti wà láti ọjọ́ tí wọ́n ti gbé wá, òun náà ló wà. Bí wọ́n ti wọlé, òun ni Oyèdòkun ti bẹ̀rẹ̀ sí ní gbóòórùn Moròmúbọ̀. Moròmúbọ̀ sáré lọ sí etí ibùsùn Oyèdòkun. Ó bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ kàn án ní gbogbo ara. Bẹ́ẹ̀ ló ń ké bí ọmọ ọwọ́. Àwọn Adéoyè àti dókítà bẹ̀rẹ̀ sí ní ṣìpẹ̀ fún pé ọ̀rọ̀ ẹkún kọ́ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Wọ́n ní àdúrà òun ni ọ̀rọ̀ náà gbà báyìí. Moròmúbọ̀ bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ ra ọwọ́ ọ̀tún Oyèdòkun. Òjijì òun ní ìka ọwọ́ Oyèdòkun ló bẹ̀rẹ̀ sí ní mì mọ́ lọ́wọ́. Moròmúbọ̀ dákẹ́ ẹkún lẹ́sẹ̀kẹsẹ̀, ó sì fi ọwọ́ nu omi kúrò lójú. Ó pe àkíyèsí dókítà sí ohun tó ń ṣẹlẹ̀, ṣùgbọ́n dókítà ò gbàgbọ́. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òun ni gbogbo wọn tún rí ọwọ́ Oyèdòkun tó bẹ̀rẹ̀ sí ní mì léraléra. Èyí jẹ́ ìyàlẹ́nu fún dókítà náà. Dókítà súnmọ́ Oyèdòkun, ó sì bẹ̀rẹ̀ sí ní yẹ̀ ẹ́ wò. Orí àyẹ̀wò òun ni dókítà wà tí Oyèdòkun fi la ojú. Ojú náà pọ́n kankan bí òòrùn tamasoko. Ó fẹ́rẹ̀ má ṣe é wò rárá. Oyèdòkun yí ojú sí ibi tí Moròmúbọ̀ wà. Bí ó ti rí Moròmúbọ̀, òun lómi bẹ̀rẹ̀ sí ní dà wàràwàrà lójú rẹ̀. Moròmúbọ̀ sáré yọ ìnùjú pélébé kan báyìí jáde nínú àpamọ́wọ́ rẹ̀. Ó sì fi nu omi kúrò lójú Oyèdòkun. Dókítà la ẹnu sílẹ̀, kò lè pàdé mọ́. Ìdí ni pé ó ti sọ fún àwọn Adéoyè pé Oyèdòkun lè wà ní ipò tó wà náà fún dídí oṣù 3 ó kéré tán. Dókítà kọjú sí Moròmúbọ̀, ó ní, arábìnrin, báwo ni ìwọ sì jẹ́ sí Oyèdòkun? Moròmúbọ̀ ní, àfẹ́sọ́nà rẹ̀ òun ni mí. Dókítà ní, abájọ, mo ti rò bẹ́ẹ̀ náà. Ọlọ́run mà kú iṣẹ́ o. Ṣé ọ̀rọ̀ tí Oyèdòkun sọ òun ló pa ọ̀rọ̀ náà mọ́ dókítà lẹ́nu? Oyèdòkun sọ̀rọ̀, ṣùgbọ́n ẹnìkan kò gbọ́ ohun tó ń wí. Oyèdòkun rọra ha ọ̀nà fún. Ó fẹ́ yí ara padà kó lè kọjú sí ibi tí Moròmúbọ̀ wà, ṣùgbọ́n kò ṣeé ṣe. Gbogbo ara òun ló ń kan gógó. Dókítà rọra fi ọwọ́ lé e mọ́lẹ̀ láti jẹ́ kó mọ̀ pé kó má gbìyànjú àti yí ara padà kúrò ní ipò tó wà yẹn. Oyèdòkun rọra yí ojú padà sí ibi tí Moròmúbọ̀ wà. Ó ní, mo ti ṣẹ̀ ọ́ Moròmúbọ̀, jọ̀wọ́ fi orí jìn mí. Moròmúbọ̀ wo Adéoyè àti Mákindé pẹ̀lú ìyanu. Ó tún wojú dókítà, ó wá kọjú sí Oyèdòkun ní, ohun tó wù kó ṣe tó fi rò wípé o ní láti tọrọ àforíjìn lọ́dọ̀ mi, mo ti dáríjìn ọ́. N ò tilẹ̀ fẹ́ mọ ohun tó ṣe,
mo fẹ́ kó gbàgbé gbogbo rẹ̀ pátápátá. Oyèdòkun mi orí, omi sì tún bẹ̀rẹ̀ sí ní dà kòròkòrò lójú rẹ̀. Móròmúbọ̀ tún nu omi ojú Oyèdòkun nù, ó ní mo fi Olódùmarè búra fún ọ pé mo ti fi orí ohun tó wù kó o ṣe mo ti fi jì ọ́, àlàáfíà rẹ òun ló ṣe kókó báyìí. Oyèdòkun forí dáhùn pé òun ti gbọ́. Dókítà ní o ní láti wá nǹkan jẹ báyìí. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni Móròmúbọ̀ dìde tó sì ní ẹ jẹ́ kí n lọ bá ara oúnjẹ wá. Dókítà ní ó lójú oúnjẹ tó lè jẹ báyìí, bí ẹ bá lè bá rí ògì pẹ̀lú mílíìkì òun ló dáa. Adéoyè mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó sì pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan, ó ní ẹ̀ló Títílayọ̀, jọ̀wọ́ bá wa po ògì sílẹ̀, mò ń bọ̀ wá gbé e. Ó já ìpè náà, ó ní ẹ jẹ́ kí n lọ gbé ògì wá fún un. Adéoyè àti Mákindé jáde lọ, dókítà náà sì jáde tẹ̀lé wọn lẹ́yìn. Aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ náà òní Adéoyè ló tó sọ fún Móròmúbọ̀ pé kó jẹ́ kí àwọn máa lọ sílé kí ó lọ sinmi, ṣùgbọ́n Móròmúbọ̀ fà kíkọ́rí pé òun ò níbi rè tí Oyèdòkun yóò fi gbádùn. Dókítà tó dá sí ọ̀rọ̀ náà òun ló yí èrò ọkàn Móròmúbọ̀ padà. Dókítà ló sọ fún un pé kó máa lọ sílé pé kò ní séwu. Dókítà ṣèlérí ìtọ́jú tó péye fún Oyèdòkun. Bí wọ́n ti délé, Adéoyè rò pé kò yẹ kí Móròmúbọ̀ tó ṣẹ̀ṣẹ̀ dé kó lọ máa dágbé yàrá Oyèdòkun, pàápàá nírú ìlú tí ètò ààbò tó ti mẹ́hẹ̀ bẹ́ẹ̀. Ó gbé Móròmúbọ̀ lọ sí ọ̀dọ̀ Títílayọ̀, ó sì ṣàlàyé fún Títílayọ̀ pé àlejò Oyèdòkun ni àti pé ọ̀dọ̀ Títílayọ̀ òun yóò wà títí tí ara Oyèdòkun yóò fi yá. Títílayọ̀ gba Móròmúbọ̀ tọwọ́ tẹsẹ̀, wọ́n sì kó ẹrù rẹ̀ wọnú ilé lọ. Títílayọ̀ ó gbàlejò Móròmúbọ̀, wọ́n sì kó ẹrù rẹ̀ wọ́n kó wọnú ilé lọ. Ǹjẹ́ gbẹgẹdẹ ò ní gbiná láàrin Títílayọ̀ àti Móròmúbọ̀ báyìí? Kí ló ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì? Ìṣẹ̀lẹ̀ tó lágbára òun ló ṣẹlẹ̀ láàrin Móròmúbọ̀ àti Títílayọ̀. Lágbára Ọlọ́run Olódùmarè, ẹ jẹ́ máa ṣẹnu déédéé síbí fún ti sáà yìí. A máa tẹ̀síwájú láìpẹ́ níbi tá a bá dé tẹ́ fi mọ̀ tó ṣẹlẹ̀ láàrin Móròmúbọ̀ àti Títílayọ̀. Kí ló ṣẹlẹ̀ sí Oyèdòkun pàápàá fúnra rẹ̀? Ǹjẹ́ ó ru ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ǹjẹ́ ó rù làbí sí ẹ̀mí rẹ̀ ò bá lọ? Ẹ wò mí, ẹ tí ì rí nǹkan kan o, mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Abíọ́dún lèmi ń jẹ́, bàbá mi òun ló ń jọra wuyì. Orí ń fáwọn o, ẹ̀dọ̀ kì í dùn mí, òtútù ìmẹ́ja lálẹ́ odò, ẹnìkan ìkó dídí mọ̀lẹ́kù rọ́jú. Ayọ̀ àti àlàáfíà tí mo ń fi yín lẹ̀ sí lónìí òun láti máa padà láìpẹ́. Ẹ má wá gbàgbé o láti subscribe sí YouTube channel ká lè máa gbádùn ara wa dáadáa. Ó tún dìgbà kan náà.